Osayuki wa. Sayuki. Meno. Ide. Sayuki. Aku ya ma dia. Iya ma. Ipo ne gba wo ni mugu e. Yi mugu. Gba wo ni mugu. Ni po na hina. Iya ba. Ina ya. Iwa no. Iya, wesi kakabo. Iya be wo gbe. Iya wa ma be gbe. Iya. Ipo sa. Oma, wa so do wi ado mi. Iya bi to ase ye, wi to se. Iya ma yi me bi. Mama, ya. Asi je. Oma wa ko. Ako. Mo po wa ya na ya. Egwa wesi o, ni se gire. Ini na ya. Ya be ni ajo. Sa wesi. Uwadiae since morning, no be a dear mammy will go what you may want to see not here. Before you clear up that. Where am you where we why am we moving that way? We don't know why I give you here. We're not there. What I'm going to say. Okay, come on, you have a okay, what's up, baby? What's your name? What's up, baby? You know, I don't get that thing. And then, you know, Mamma, we want to be a matter of killing over wherever us. Look at the irregulars in Nigeria. Ikimota, Ikakawa, and we can have cannot again. Like until I never for my head fast. What's in 1 hour? How much give away? Over there, when I say they cannot give me.
What's you're not people, but on your or the living out when we are in the room. You see, Koyo. Then I have your the Magan may not be happy. One mother lava. Oba. You see, Koyo. You see, you go on. If you are see. Yeah, you want to know yes, eagerly while Gogo, he bought away, not one meeting, one with you, and I will in your opportunity. You will hold your way or more. So, no one will be or what I'm most hotel. So, if you are in any way, who bow to say, you don't know when you are not, who is the real and I was there. Ọmọ wẹ́ mu ma àwọn àyà yẹn èyí ní tí ọmọ wọn yìí a lè ta wẹ ikọ̀ àyà ẹni wẹ́ mu wọ́n fi mọ́ wẹ́ mu ma wà àgbẹ̀ yà wọ́n náà wọ́n èjì mú inú yà á yé nà wọ́n ní wọ́n á yẹ wọ́n mu ikọ̀ àwùjọ yà á yà yẹ ìwọ́n náà. Wọ́n sẹ́ni náà lè fẹ́ àwọn obìnrin tó ní méjì náà Amwele ya kwa nyama kuje kwa lese so kwa kwa hibine mwamuka maka ile ya kuwele ege oje dege mata e obi dele ita wona nda opegere bi e fi obo wa wo ma no ko wo no fi obo yo bo bi re no ro e ki era le tabu e be no mana safia mere ne ai da mi agba wona ni nda wo e ma ni o deni ọmọ ìpébo ìgbà ọmọ àpò wọn àjọ ọmọ àkìyí ni pé èkúgbẹ́ mú yẹn ni ẹ̀fìdìyẹ ẹ̀yẹ ní tọ́nà wọn ni yẹn ṣùgbọ́n pàánù ló kà wọ́n ilé ìyọ̀ náà ló wà gbé kọ̀wé jẹ́ náà pé èmi wo ni yà wà lẹ̀ tó tẹ̀lé ẹ̀yìn ìpín náà ọmọ ògùn gbẹgbẹ́rẹ́ ọmọ pa sùn ọmọ ògùn ẹ̀ nù ẹ̀rẹ́ ní yẹn tàbí ìwé náà pa ọkọ̀ tó. Masih satu aja gue kok ya mak. Why is that over now? Nggak perlu gitu ya men. Ini dia bano. Ela no hin. Iya. Ebe apa phone? Ela phone o. You no keme why you? Elu gue tak tahu ya. Gue baca tahu tu TV ba ini ku wario. Ini ana na. Ija. Ewa, ana we na gele mu pa mu we ni we meji wo won. Lu gbe na we na do ane me na we vero na le de vero mu le me. We out on na we ke pa. Ayo vero. Otawe ni here. Vero gue ki yo ni abale ba yi. Ika me ke mi la. Wo o bada wo ke yo e. Ogwi me na o wa no o wa bua ni. Ero. No ro eri e fun ni. Me kwa kwa na we wuji wa do ni ba. No do na go me bua. Adazo e na adazo wa. De do me mo bi je. O di agbon ya. Na wo. Agbe mo ya iwo bo. Agbe mo ya na me je mo bo na wo. E un si obo ebe no wa. Ebe no wa na e si obo bo. Ebe no wa no. Ebe ni ke ku gbe. Ebe no ma ka ke na. Ebe mi la no wa. Ebe mi la no wa. Vero me kwa za mo. Na wa ku wa to ku wa le ni se ni na wa. Bo be ho me kwa za mo vero. Be ta aya kuma mo ye kia. Ache bo be o. Rasa se se pa o. Rasa se se pa o wa ko rasa te gbo. Rasa se se pa o. Ko e bo mo bo. O na mi. God punish you. Okay, rubbish now there quiz one. Ahia. Ebe na mama pa bo. Ni lo kan do e. Uri e mi na ti
Enya for bukwan. O kana what boss efe mi. O for the pipe. Ha? Ije ni tedu ahewe. Ije ni tedu ahewe. Adazo na adazo kwa. Uya for the wenia. Udu o wu ya do e. What o mana ye bodo. Atu e le Wa hiti we. Maybe dislike we. E bi kere we gbe di po. Gbe di o utiti. Me wo yo sare la ga do. Na na sare le. Wa yaro na. No food. I bet them here. What music? Eh, no, he has no one. Yata Gunati. I Gunati, the American working area, you don't make it. Poison. What have I? Vero. La look at our now what you want is what it will fena move when I didn't know. Larry. Oh, we are me here. Yeah, if you go now, you go. We're going to deck with the Gamma one answer. Mammy, we're going to deck with. What you're killing here? I don't want to kill the money. So I said, I've been a deck here. All right, I'll come about the matter. Yeah, I'm going to get Benamuna. But I will talk about when we make the million in a moment. Now you have to get away with the man. Vero. Yeah, I music you have been go back. You call it. Le a dit bon na o me so to gbo. Do tu wa dan fa bodo gun ta wo da o me ga no. O mi kai. Ise ti dan fa bodo won wo egbe mana na ma a lo bi e ma o ni do a. Ayo. E de wa ga nu he. Ma mo fogbo. Aisu gbo. O tu ta iwo fogbo. Emi o wona gbero de. Iba mi no kan gbogbo. Aka ni kari ba we na ba se ba pian. Egbe ti. Wa pona lo na. Ah, goda. Ki a o na so to gbo e. Ya gbo gbo e. We come ni pa na la buke. Ah, me here. Ito ba gbo mana ba gbo ayo ni gbo na ka yo so gbo re. Me na kan gbo ila re lo. O me vero agbo na ite na we me ri yelo yo fo. Egbe wa gbo me E tu ku gbo de ni sari ga na. Me le gbo na e ru me la se ri an vero. I thought they know when you have gbo e also you know okay let me lower my voice. I want this way. Now let's talk about that. I'm going to go to Saga. Let me what do I do to ya pari dugbo na. You know let's talk about. Ọ̀rẹ́ náà jẹ́ náà lórí ọ̀gá. Ya wo do gbe o kan ni. Wo bi bi ro. Ọ̀rẹ́ náà jẹ́ náà lórí ọ̀gá. Ìwọ lọ na. Sabawa. Mechanic mai moto. Wa to be okay ma. Iye wo so bo mechanic. Ina ka na we o je wa ni bodo moto. So ko ke ka ba we ni na mai ku we ko to we. O mi la to lo ni la we. Bro maka mai mi alu moto na. Ni ya fi o ya me ya. Wa to be ita mai we o je wa ni moto na ni we na. So àwọn ya ku aboyo ni moto na. De o yi trouble yo my trouble yo. E ke me mu gbe ni me women. O yi gbara. Okay, ma talk by.
èmi kọ́ ọ̀dọ̀ ẹni tí wàá pè ó lọ́wọ́ àìbọ̀ àpọ̀ pẹ̀lú èmi náà ní pé èmi àtàwọn ẹni tó fún gbà ní ẹ̀ka ṣùgbọ́n pàmò ìyá rírà àìmọ̀ jẹ́ lókè nínú ọ̀rẹ́ ẹ̀rí wàá kí gba òkè tó wà ní káàkiri òun náà lè lórí mìíràn èdè ìdìbò dèrò ìjà ọgbà pé àwọn bìbí àpò ọmọdé ní ẹjọ́ ṣùgbọ́n ẹgbẹ́ rà àpò ẹ̀rọ ìrìn ẹjẹ́ àpò ìka àmọ́ ní tọ́wọ́ wàá rí yọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ nìyẹn ní ìkà mẹ́wẹ́ àjọ ìrìn Uwe ni mwenye wọ́n pa àfi ọdún ilé ìgbà. Mike and son of you, man, and son of you, wait to the moment. The more you read it. The lady that I told you that. I want you to. Gbẹ́mí ìwẹ̀ ìgbà ooo ọ̀sán mo náà yé láyé. Hello. Kujo. Sir. Pardon. Ẹ̀rọ ní ìwòye ẹ̀. Ẹ̀rọ náà yìí tàbí ẹ̀rìn. Ọ̀rọ̀ àrẹ ẹ̀rọ ní wáyé fún wọn. Ẹ̀rọ ẹ̀mẹ̀ fún ni. Ìgbà kò bẹ́ẹ̀ ni a bí mi hàn rẹ̀ wọ́n ní kí ààrẹ wọ̀ náà. Ìgbà ẹ̀mí òkòrò mo sì rí rẹ̀. Bẹ́ẹ̀ni sẹ́yìn. Ó mọ sí ọ̀gbìn. Wọ́n sì. Ìmọ̀ ènìyàn ti wẹ̀ ènìyàn. Láti wẹ̀. Ẹni wọ́n Osayuki. Àyùkí ní orí ẹ̀rí wọn ẹ̀. Wọ́n sì. Ìkìdọ̀là sún èkìní àní ìwé ní láre. Ọ̀gá òkè. Ẹ̀mí ìyànà ìfọ̀n mẹ́sàn-án wà ẹ̀dọ́ mọ̀ ṣẹ́ṣà. Ayé máa ń kà máa ń kà sí. Sòkè pàánù ìmìnira ìwà kàmùwẹ̀ náà. Ọ̀rí máa wọ́n wá àgọ́gọ̀ ọ̀gá òkè. Wọ́n sì. Ìgbà pẹ̀lú ní òkòrò mọ̀ wá jùwẹ̀ eré náà. Wọ́n náà gbàṣẹ. Wọ́n náà gbàṣẹ. Ilé ẹ̀rí ẹ̀. Ní kọ́ ní wọ́n mo ìdí mo dìá. Lẹ́yìn yẹn ìdọ̀bìlì fọwọ́tọ̀ sí fọ́pẹ́lú pé wẹ̀. Ilé rẹ̀ wà á mà. Wà á tọ̀. Ẹni lọ márùn. Wà á tọ̀. Bí kí wọ́n yí ewé náà yìí. Owó ọkùnrin ẹ̀ ìjì rẹ̀ wò náà. Owó ẹ̀ pa agbé. Gbàgbé ìwé fàyè. Agbágbé. Agbé ni ìlú wọn rò. Agbé ni ìwé wa. Agbé di o. Ẹgbẹ́ mi wà ní ìwé agbé mi wà pé yóò wà. Agbé yẹ̀yẹ̀ wá mi agbé pọ̀ ọ̀sán yìí yọ. Ọ̀sán yìí lẹ́yìn náà. Wà á fárí ìmọ̀ ní. Gbọ́mù sá. Gbọ́ mú sọ ààyè. Lárí ní ìkàtà ẹ̀bọn. Bí mo dòbí fọwọ́tọ̀. Ẹ̀rọ náà mo máa ń yàn ẹ̀ máa gbàwé ẹ̀wò náà. Kọ́kọ́ ọ̀nà mọ́ná ẹ̀mí. Bẹ́sẹ̀ ni mọ́ládé ẹ̀wò náà. Ní ìbí ọ̀rẹ́ ẹ̀wò náà. Ọ̀gìn náà kábọ̀wé wà á rẹ̀ ìdọ́rọ̀ wà. Ó ní lọ wẹ ẹ̀rúpọ̀ ẹwà kàbọ̀. Ọ̀wà náà èyí àti ẹ̀rọ náà. Kàbọ̀ ni à. Ẹ̀wọ̀n náà ọ̀dà sí ọ̀wọ̀n náà hù sí. Èyí kì í ẹ̀wò náà. Kàbọ̀. Kákàbọ̀. Ìjà. Ọmọ. Yà lè tó ẹ̀rọ mùtà lẹ̀. Wà á tó ẹ̀ Yà lè wò tà yà lè tó ẹ̀. Ọmọ afẹ́ mẹ́rọ. Ọmọ ahín àzẹ́pẹ̀. Ẹ lámùdẹ́ gbé. Ẹ̀yin náà mi ṣe ìyá àdílé rẹ̀. Mẹ́wọ́n bọ̀ ẹ̀ kẹ̀mẹ́ tí wọ́n ní wẹ́rẹ́ ọ. Ní wà ní wẹ́wà nù lágbà wà á hàn. Wà lè lè rẹ̀. Sọ́kè owó àdé mi ò tà mí. Lele ní ọ̀sùn òhun ẹ̀ àtò ẹ̀ ìyẹn máa ń wà wọ́n rẹ̀ gbé. Ọ̀sẹ̀ fẹ́ràn wà lè lò ẹ̀. Má gbé kọ́. Wọ́n fọwọ́ pa mú sí àì. Ó ní wọ́n bá jẹ́ kí wọ́n fún àbúrò. Uwadiae. Irú ní gbọ́nà. Yírí ẹ̀rù ìyá gbogbo. Ẹ o, ọ̀rẹ́ ìhùnúgbò ẹ̀ ìhùnúgbò. Ọ̀rẹ́ ẹ̀gbọ́n pàrọ̀gbà yà sọ̀rọ̀ náà ẹ̀dá kí ló wẹ̀ ẹ̀gbẹ́ yà. Ihe egwe kẹ̀kẹ́ ní ya sì ní wá kiri ya. Tí kò panu ní nàgbọ́n náà. Ìmẹ̀dá ìkúgbọ́lù. Ike ẹ̀dì mẹ́mú lọ wà ní sí ẹjí ní nàgbọ́n náà. Mi máa gbé ìwé ìwé títí kéde òní wà.
Ike will be a year. Oh, you go. What do you police here? Nínú gbogbo ìṣòro àyẹ̀wò ìgbà ìyàgbọ́ lọ fún ìdáwọ́ àgàyè ìdúbọ̀ yìí àgàyè ìṣòro odò àná àrí egbò àdó akímọ́. Odò àtúmọ̀ ọ̀. Ọmọ ìyá tó ń sè. Bẹ̀rẹ̀ ayé mi rédíò regional mi bí. Ó kí wọ́n ní ya kọ́ mẹ́. Ẹ ò yẹ bá wọ́n ṣe kàlàkàlà gbé. Ẹ bá ya. Iye wọ́n kò wọ́n àgbé. Wọ́n ṣe gé wọ́n ṣe wọ́n ṣe gé wọ́n. Ọmọ yẹ yàrá lè sọ fún mi sí. Wọ́n ṣe sọ pé máa ń lè kọ́ lọ́wọ́ náà fi gbòdì ẹ̀. Ẹ̀yà sí ẹ́. Wọ́n ṣe ọ̀gẹ̀ máa tọ́ pẹ́. Wọ́n ṣe. Ìgbìmọ̀ náà. Ilé gbé náà ìbéèrè náà ẹdẹ bẹ̀rẹ̀. Mo ìkẹ́lì èso ìtì rẹ̀ kẹ́lì mo ní ẹ̀dùn mi wà ní wọ́n lè jẹ́ ìwé lẹ́nu ìṣá ìdígbò ni wà nílẹ̀ tó lè lọ́wọ́ ìdígbò wà ní bíbí ṣọ́ọ̀tún sí ẹ̀sùn ní jẹ́wé bóore kọ̀tà wáyé ẹ̀rọ ìyàlẹ́ ìlú ní already been there with now. You come in come out and you don't let that one. You know what you do like that. Hey, no mama. Yeah, why did you touch any guy in the one here? When I'm asking what to please, and then you are wow, that's it. Hey, I'm not only you are. Eh, no wow. I'm even your man, yeah. Baba Domo, wa to pe sa. Domo sa. Baba, ìwé ni wá rule do mi o. Tàbí Zeme baba no mano. Baba ze wo wo na. Imi emu iwo. Iri wa mi na we mo. Azebe ni me ibe sebe do. O ma na emu ebe do emehin. Ina ma keke na do mi ewe mezo wi wo se. Ibe do ali oko wa, be do afilu gbe yu eziki. Wa agogwa we na ni eziki ye no mi kin o ma ni. You know what can you load the battery? You don't come out away. You went away and you only you went now. a woman of your way is what is it? One of the telling me. What is it? Baba wa ni boya wa bi. Wow, Obile, one of the tenor. We I want you at the pan of what to be. Mona, yeah, why no? What's this? Baba, we're not here, Gugunia. Name of me again. Our Upona, ye na me way of a kiane, that the nave with me, Pumana, Upona the kiane. May all I mean, we may wear me ya, get. You only wear get. Would have been a yaton, a real ilele, Babalawo wear get baby. You only read it, TMA, near the Nidori be, in an hour, no hacking. Away a very good day. You meet what we want, well, as a getting Ugoni,
devil no ya tell me no. Me no we can how any we again. No ja. The devil. Hey Amiri. No. Hey Amiri. Ya na do boga we exactly by not. Abesi egbe ne so be ye na o be o mu ni. Akile ye. One ni. Omo baba. Lao baba. Hey, make sure you call me, eh? Ni bi o do. Baba. Baba la ile wo wa. No Egioni no ye no ba no be ya aye wa bi yo. Ebi me wa je no yo bon kan ya. O gbe me ge ko. Omo tale me ja we. Yo papa. Iya ti je da o. Ogo no ni me ma bo wa ni me ve gari e. Awo wo no me. If you ever no go. If you ever no go me. Awo wo onyo me. Oh. Ma. Uge mo sa no me. To start with, I remember in Regina. Okay. Many people say, when you go, what they say, you are dead one. This one of yellow wing, dead one. You can't see what they were living. What am I? So where the more the road. Yeah. So, why are you here? Huh? Yeah. Not a phone. What is it? You might want to reckon on me where your own is now. Even me money we are again. Yeah, Munya. If money maybe you can only come over. Give me money. Yes, you can bring Zere Eje. Now, you go in. Easy. You want my baby. Now, a bear in Yanadu now. You go to it. You want to savoir Jayan. Now, you want me. But all the here, if you don't get that in Nigeria, all the in any travel out, any other way I get a window, came more coming, over Giro, a year I will. If you want it, don't get it, I will not give you more. So, open a morning, and near Nigeria. A Bella's video, what is it? You said to your body, what someone will be Bella's video. Who are you going to go up here? Well, I say you go to your book to live a life. You don't want me for my mana. Oh, back at your me. Oh, back at your me. If you ever know, if you ever know, I will go on your man. Oh, ma.
you know woman, would you make it what if I may go you far? Oh, yeah. Huh? If you know woman, I am Osayuki, ibi ya ije me so Uwadiae do gwera. Why can we you fi back in? Why are you feeling Where? Why are you feeling Osayuki, me babege na. Wa ke township Irewe ni Uwadiae village. La need o pe vi no ru egbe. Ipe ni mu we Uwadiae township. What do I waste my time? Osayuki. Igo gwe me mo nya go ni alo. Bro, Kelly, you know what you really feeling me. Shit. How will you learn? Ube wo wa ni ma no rigwe. Ube wo wa ajo ma ku e. Can you just imagine? Mutia, a village girl we ye. Who need a time. E ma ni redo mi aye guya gon lu lero. Ama we na village girl. They tell me no go alo. Go any time. Is there anywhere? Oh, you are not pride, okay. You are not pride, kakabo. Who what say for a moment and you were one buying? Abale na ari ohun. But the house said they me. Why would I leave pass do agwege kwa bi we dey talk for wa. Omo we gbe me. O du be fe ku e. Ti a. Mi na. Àwọn bọ̀ àpẹẹrẹ pọ̀ òun ní gẹ́gẹ́ bí lọ́tà yé pé èmi wá méjì bá ọ̀rọ̀ jẹ́ ẹ̀ka ìgbẹ́ka ìgbẹ́ ẹni ẹni ìgbésẹ̀ èyí lè rí àti ètò ìsà nínú ìrìn ìrìn wà ní ìṣẹ́ ẹni. You see what I'm doing? No, you are going. You didn't hear me. I didn't hear you go for me. As in a pride of it. I'll take them away. Or penalty for more. Maybe till they book that. Anywhere we come, maybe or my call man, we can maybe one and I will know how I do that. Say ya, you but what our your mother said, they are different. If one or tell me well with that, and they can't know what to form the way you apologize. Eh? La wo iye yo fen di wene e de bi ezo meruda ite kama wena ina kotana we are yesu kun pa no igbina makazi kan ko poyi
lawo ihe wo ara gbu ru dawe me ra ofin do mo me to bo me wa yin o ri me ga gun egu lawo nu ja bo me Ìgbé mo jábọ́ gan ní ìwọ̀n ìmọ̀ ìgbà. Sọ́hìn ìràgùbà. e zo ru ori e zo ru wa we zo ru ori o wu ta ma me nda me tu me me he o na ofin do ma me bi no je bo ni nda we mo to mo yin we ka me we o ta wa ko iwa gbere mo so pa igbona me ga se ka ru ko ka ta ba mo se ti me ke Ìgbì. eh Kí ló ń yà ṣẹṣẹ ọmọ ìgbẹ́rù dá ọmọ rí? Ẹ ò ìgbì o. beti wani fofo na wa ire ja bo ma o ra ni me de mu ja no wani ku na o me te forgive me de ado Bọ́sẹ̀. ọlọ́gọ́ uwẹ́sì wọ́n bọ̀ sí máa bọ́ rere ugbó mi nínú yorùbá iná wo ni àfihàn sí wà lórí gbówà iná yà fún gáì ìgbà ìdí ìgbó mi ọlọ́gọ́ mi gáì ní sí ọ̀sí mi ẹ̀hún fi mi ẹ̀gẹ́ ló yà ìbálẹ̀ lè mẹ́pà gbé gáì ní yìí sí gbìyàgọ́ pọ̀ pàbọ̀ iná gẹ́gẹ́ dọ̀ ẹ̀rà kú ìdí mú ẹ̀dẹ̀ ọ̀fọ́ máa yàn mí iná mọ̀ ẹ̀dá mi wà ládé àbá dáàgì mẹ́gò bí ọbí ọ̀tà kọ́ ọwọ́ dẹ̀bílẹ̀ fọwọ́ tó wá rí ìmú yẹ̀ wà pé ẹ̀rọ gẹ́gẹ́ yìí rọ́bà rẹ̀ wọ́dọ̀ ọwọ́ ìjà iná ká mú ẹ lọ́wọ́ ìbùkún ìdàgbẹ́ ọwọ́ kiri fi ọyẹ mi náà ẹ̀dúgbò díà ìjà iná wà mí mẹ̀dẹ̀ sí òun yẹn yẹn náà mú dẹ́nu ẹ̀bù èyí tèrè gbẹ́dọ̀ gẹ́gẹ́ ẹ̀bì náà tó ní wàá rí akpókèrè mi báyìí òbí náà wà rí yẹn. ẹ má fẹ́ tiri. Ìtẹ́ náà wẹ̀ ẹ́ wọ́n bí ọ bẹ́ẹ̀ mú lé bẹ́ẹ̀ náà. ẹ wò bí ẹ Ó fọ̀nà tọ̀tọ̀ bí ẹ. ẹ wò bí ẹ ní wọ́n ti dogun ẹ̀gbọ́n mi méjì náà nìyànjú ọmọ ìnáṣẹ́ ìmọ̀ náà ti mékè yìí. Ọmọ ìyọ́n ni. Torí ní àìrí ìgbẹ́. O tẹ o gẹ gbe wọ́n ní mi àmọ̀ yìí wẹ́ mọ̀ ọ́ rí ẹ̀mí ni wẹ́ ó rí ẹni mi wẹ́ lónìí wẹ́ dènà dènù yẹ gùnmẹ́. Mẹ̀wẹ̀ ló tó ẹ. Mo kẹ́kẹ́ náà rí ẹni. Àtẹ̀ báyìí màrí ìgbà yìí òwò ayé wa ẹ̀ líle iṣẹ́ tí yóò yẹ mú da mo ṣe gbé ìyẹ nínú ẹ̀ nígbà mi pọ̀ lọ́wọ́ ẹni àdìyà mẹ́kin gáì bọ̀ ni. Ọmọ ìyọ́n ni. Ìyá rẹ̀ wà wẹ̀ ó lè rí. Wà á tọ̀ wà á má rí ọ mẹ́kin àdó ṣe èrè díẹ̀ yìí náà wọ́n mẹ́ ipa bọ̀ bọ̀n. Ẹ ò èrò wà. Yà á dídì ní adẹ́gbẹ̀ẹ́. Ìmọ̀ níbi mi. Wà á wú má ní dé ní ọdún màá wù yírú ẹ̀ tó. Ó mú lẹ̀. Wà á di sangre pa. Báyọ̀ bí ẹyà o. Ẹ pẹ̀pẹ̀ mi náà ẹ̀bẹ̀rẹ̀ jìn. Ìyá rí ó wà. Wà á bùbọ̀ rẹ̀ tóbi. Ọmọ sàmẹ́rọ yà á dẹ́gbẹ́ yà á dé. Ọ̀gbìn ló mọ ẹ̀ èmi tí a wà ìgbéra pé sẹ́yà ẹ̀yẹ́ ni mi tí a ó po ọmọ ìyàwó àwa mi ò lébi ẹgbẹ́ ẹgbẹ́ náà tó gbé àtúntò fún ọmọ mi mo ta ẹ̀ẹ́dọ́gbẹ̀ ìlàpàdà tó wẹ̀ nílé ní àná ìgbéra ìdá ọdún tó kù fún mi. Ọmọ wo yàrá yẹn ṣe wọ́n kàn wọ́n. Bàbá rẹ̀ wẹ́ náà mú ìbéèrè jẹ́nà dùn. Òun ló mú wẹ́ ní ọgbà bẹ̀rẹ̀. Ìbéèrè wà ní ayé. Ìbéèrè jẹ́ kókó jẹ́ gbé. Ìrẹ̀ gbẹ́nà bì ní gbàlérà ìròyìn tó lẹ́gbẹ̀ẹ́ mẹ́tò àgbẹ̀ wa. Ìwà rí ìfún ọ̀pá rẹ̀ yà fún wọn tó kó wọ́n kàn fún un. Òbí ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ yà fún un. Ẹ wò mẹ́nu pàwọ́ ẹ̀ lè kú wáyà yẹn lọ́wọ́ tó ẹ̀ ìyá nà wẹ̀. Ẹ̀ náà wọ́n kékeré mi lónìí dá. Ìmọ̀ abú àlòkù yẹn kò pè á. Ìwọ́n tó yà wò pé nílé mú fúá. Lóyà wẹ̀ ń gbé fọ́ọ̀bù fúá. Ìwé èkèmí kéde rèé. Ní ọmọ mi àti òkè máa wọ̀ Ìmọ̀ bù tó rí. Ẹbí bẹ́ẹ̀ mi ò nà ìdè nù. Ẹ̀ máa ẹ̀kọ́ ayé ẹ̀wọ̀n ẹ̀gbọ́n ayé. Ọkọ ọmọ kí ẹ̀ nù. Ayélujára wa. Ìwé yẹn náà wọ́n fi jẹ́ bùkẹ́ náà wé ọ̀sẹ̀ kẹ́kọ̀ọ́. Ọmọ ẹ̀ ní ìdè ní ènìyàn ọmọ sọ ìgbé. Ìjà bàbá. Ọmọ ọmọ ọgbọ̀n ọ̀. Mẹ́sàn sèmi rẹ̀ wọ́n ti. Ìfì mọ́nà fún mi àgbọ̀n ọ̀. Ayé ìjìnlẹ̀ rẹ̀ mà yà kúkúrọ̀. Wíjà yẹ. Bàbá kọ́ ní ìgbẹ́. Ọmọ ọdún wọn mú bí ẹ̀rọ ló ṣá. Èmi rẹ̀ wá ayé rẹ̀ kéde yìí. Ọ̀rọ̀ rẹ̀ ní sẹ́ ìbí ẹbí mọ́nà náà lé nìmọ̀ kọ́.
Mana ọjà ní ẹ̀rọ yẹn wà ní ìgbésẹ̀ àwùjọ lórí àgbèrè ẹ̀rọ. Ẹ̀rọ náà ní ayé àpéyẹ̀ wọ̀ ní ayé ẹ̀wọ̀ ní ẹ̀yẹ̀ wọ̀ ní ẹ̀wọ̀ àgbélé kù lẹ́yìn bọ́kà yẹn yẹn bá yẹn pé yẹn yóò bí ẹbí máa lè jẹ́ yẹn yìí jẹ́ ẹbí ẹ̀rọ wà fi hàn ẹ̀rọ wọ̀ màá lọ́wọ́ fi hàn ní ẹ̀rọ ìgbé lẹ̀ òjò yóò yẹ adé wà. Ọmọ mo là á yẹ Wow. Baby, you know, Mama, they really not see the rest of night. Ihe ni ya ko ego akele le happy. Ihe go ma bi yo. So ko pa no, then anyway ya how we do. All company be the big company for one. They will come. Sayuki ni ko yo hu ga on, ni Sayuki ni na ho. La we do. Kelly. Èmi ni wà ní ìwọ ẹ̀gbẹ́. Ihò hẹ́ẹ̀lì. Mú pàmò wẹ̀rẹ̀ wọ́n gbọ́ pé àríkẹ́ yá mi sí. Yes. Why? Who the one practice? Okpero talo. Eri emo na. Eri emo no na. Eri anya do. Eri ji onya do. Next le gbọ́ pé àríkẹ́ yá mi. Imiti. Ẹ má tàn wàrú wọn ní ìtàmà wọn náà. Iye ti pretend. Me how we ra won ya ju. Wọ́n gbọ́ pé àríkẹ́. Okay, they know the thing, but the human life is doing. You have to go there. Never mind. Can you imagine? Who go one year? You tell me you have never been. You do yes you. That's your man. Usuno na yigbe cover to do emeki. Ime we ni megle we na even ya yes e ba mi. Imu gari edu. Ime na de la bon. Enyi na le la bibi bo na kian na ni baba. Òun kò yọ. Ọ̀rẹ́ mi wọ̀nyí bu ayé náà ní àbúzò dábàá kú àmọ́ ẹ̀ ló tẹ̀lé. Àgbẹ̀ ní ẹ̀lẹ́tọ̀ ìwé bá púpọ̀ ẹ̀yìn ni ẹni ìwé ní tánà ní iye jẹ́ ìwé kọ́mọ̀ ìwé sẹ̀lẹ̀ ní ọ̀gbìn ìwé ní ìyàwó ìgbà àjẹ́ ìwé ní ìwé àmọ́ká àwọn tó bá sọ. Olive. Yemeti zuo se keka. Ama wetin e ya ho. Baba me no. Iru awa. Oku me no. Ihe we ja. Baba a big boy na kibe do. Ime we me all of you we agbonji papa. How long we ke mi me mi bi bo ere ni ana. Baba ka. Ana fi gbe mi. Òwìwé ìdọ̀lọ̀ táì wáwò pẹ̀lú ìyè mẹ́rin ìyẹ̀yàwó ẹ̀wù ìyẹn hàn mí gbọ́dọ̀ wúwẹ́ nìyẹn wọ́n bá mọ́ ká ẹ̀mí ìwà tí èké kọ́ à. Ẹgbẹ́ nìkan mọ́ ìwé check at the next door. Ẹ̀kọ́ ló kọ́ bí ọ̀rẹ́ ọkọ̀ fún ẹbí mọ́ náà. Agbára wa ló yáyọ̀ bí mẹ́gbẹ́. Baba, ó ní mi we ti gbe me bu bi we bu wa ni. What happened? We are doing stupid. What the guy done? They got a young wizard. Maybe it's your former. It's here. Hannah.
wọ́n kì í lọ́la rẹ̀ ó bẹ̀ láì pa òwe rẹ̀ àlíyé bá mọ̀ ní tẹ̀lé. ó wẹ̀ pa síbi àyè. That's they give it. Maybe I should be going again. You know you do it. What problem? Osayuki. Owó wọ̀ fún ìyá nínú orí rẹ̀ tó ti fún un. Ọ̀pọ̀ ẹ̀rọ orí ìwà rẹ̀. Bọ́lá lọ́dọ̀. Ọ̀rẹ́ o. Owó ìwọ̀n ẹ̀ tún wẹ̀ báyìí. Ẹ mọ̀ wọ àmukò pé àké máa rí tó tẹ́ kàlàbà. Ọ̀rọ̀ á lọ púpọ̀ ìwé àwọn ìlú kó wà. Àwọn ọmọ mi rẹ̀ lọ́dọ̀ ta ọ̀pẹ iye tó kàn mọ̀ mí nílà ọ̀ ní ìwádìí nílà ọ̀ ní gbìyànjú. Ìyẹn kan mẹ́rin wẹ́ àrètí àtẹ̀dé náà. Náà wẹ́ wà mẹ́tí mú ẹsìn uyọ̀ ẹ̀ lè ló tọ̀ wú ẹ̀rí ní kọ̀wé o yàmú ṣẹ̀ṣẹ̀ owó mẹ́tí bàrà mẹ́yọ̀ owó bí ayé ní fẹ́ràn wọn gbà pẹ̀tù gbígbọ́ ẹ̀ka mi ní ìṣẹ̀lẹ̀ ìgbẹ́ mi. Ìtẹ́mẹ̀ sí. Náà bẹ sọ náà táwọn èèyàn ẹ̀rí ìbò ẹ̀rí àdúgbò bá ẹ̀rí ìrìnàjò náà ẹ̀rí ẹ̀pọ́nmọ́ ẹ̀rí ẹ̀rẹ́ náà ẹ̀ o. Èèyàn pàánù rágùn ọmọ gbéra èmi bẹ̀ já ẹ̀mí náà rí ìbò yìí. Bẹ́ẹ̀ mẹ́tì rí gbèdò wọ́wọ́ ẹ̀wọ̀n tọ̀ nìyà ìyè wẹ́rẹ́wẹ́ lóyún àwọn ọmọ ìyànẹ́rẹ́ wọ̀ yó. Iná wẹ̀ wọ́ gbé bàtà wọ́n kìlẹ̀ bàbá bá lọ. Ẹ̀rẹ́ wọ́n ẹ̀sẹ̀ tà lọ ìgbéyàwó wẹ̀ wọ́n á rí wà. Ẹ̀yà gbàgbé. Onye mani. Mary no boy ameti. Ugbo ha mi mere wume mi ya. Go bebe boy. We do bo ha mi me wume mi ya me ye busi nu si ama we me kene ni. Ama mi we wa ka de we baba me mi o para ya pe we picture we gbe na na do fofo a. Le amu enwo wo wa mo ka to bi e kwa. Do me le. Wesi baba wesi. Uye bu me so wo. Ìwà wẹ̀ ni a lè tán. Sayuki. Aboki na ngo wele de tọ́lẹ̀ na. Ayi kì í wọ́n sáré bọ̀. Wele de tọ́lẹ̀ na. Ya marini. Ẹ bá wà yẹn jẹ́. Ya be ma ko musa. Àwọn sì. Sukun kwa mi tiri tu we derio. Ima mo ru wa. Ẹ dẹ̀ pé ìwà àrí ọ̀rẹ́ nogi. Okay. Ọ̀rẹ́ nogi. O we mo se wi ba. Gbèsè ya wà yẹ gẹ́gẹ́ mo pa ọ̀rẹ́ rẹ̀ wà ìwà rẹ̀ àtúnyàn. Be ti ba wa gba yi. Yeah.
Ma ta me no ni na be e be ma fe be. I will look at you to know where dog way what I was. You are. Oh, we made a little plan. We were Me was in a way we were me what day. He elevated everyone. Oh, any agua, Emma. what's Me send out to be for water. See for okay. It didn't get no got. It took one man. Who bought one a dog over. Bonnie. I laugh. You get day. We are go give fun. what's the name? Oh, you go buy watermelon here. Just you know, oh, go quality as also to not keep on. Or yeah, the photo very no. As you go, I will not. You said you Now you be all the mature Jerry and you bet to Jerry. You want to again. Who don't know that can go give you. Now go. On our gear, do cabin on a rag no gear. No way gear. So that means study one. You don't get where we be. We don't go at your Yama. You are going to Yari Boo. Or Kunagi Subu. Honestly, we have a cigar bar. Where is the Gapa? I will be a Mogia Tenny and look in a lagodoy. Oh, you know, is Gani Rai. I can't know who are taking me a Always was that's it's a kind of nearly on a woman and you can't women a dinner, right? Oh, I can't go to okay, I don't know. Oh, buy a follow. I will always swear cookie. I will do. Maybe there's a legacy again, or if was a guy, you're not going to your man. You move your man, you're not cookie, you're not more your. Oh, you put your not Biago. You must have to die. And then I never may say a Dimudia. Me, I do want more for a year. What is that? Oh, what are you doing? You know, like the Yakuna, you know, why you talk like this? Huh? Dimudia, you could not be me. Oh, you know, huh? No, me, who that I really know. It's all better. Anyway, he got me up your yago. Never only. Oh, you can't decay. Me up a while again. Don't look for Calabana. Oh, Emma. Oh, Emma said I was the time I love you. When you're paying, we will Calabama. I will be the guy. What's your warrior? Then you're going to all what he want with. Oh, Jerry. Great place in this way. Yeah. Okay. I love you too. I very hard. It is really what's it one. Okay, but you Benin how? Obialeke ni wa o. Obialeke ni wa. Ibara we ma rele we gbe lo. We meye o. Obialeke ni wa o. Obialeke ni wa. Ibara we ma rele we gbe. We meye o. Better ni mami go.
Egeraba. The money I do I do now. When I do I do. Oh, yeah, can't do. Who are you? I want to know. Oh my God. Brother Muja, we are planning to come away. When we will go so I know what our dinner. How ni akabo? Eba we na gbe me. Who da we o na no ta le won no ye. We won talk pa yo le. Oh my God. Ade on le. So that who na ge Osayuki. E baby we no. Wo so kwa Osayuki a? How? Wo, wo kan Osayuki. Not saying that I mean where ya ku when you lele ku when you lele. I know we have baby but I don't know. O ma come me. You know we are no. They na baby. The friend back here. Ayo. Gba kian me o. Me me le te gbe le o ma we gba kian. Ayo. Mata be. Lo le te me bai. Ni wo pada le le ku ko ni me ta na wu we mo e. But na mo ko le o gele we ma bi we mo. Ija. Ere ma bo ya gi were ya. Igwe ti makuku e ka so we no. O ka me no we no to le kere me bi ya me me ge wa ka mo bi joma. We ma bu we ma we. E ma e. E ko wo ira re gbe. La ho do se so ni ma bo yi la ho. Hi. Brother, me ri we ri we ki me ke me we owo koko ni we mo. Pe no aya mo yu ka me we Sayuki we I igba kan me o wa o koko no wa ro na we no so we de fiafe ma. Where the ara no say that bo me ha na we brother me we mo. Owo e be bata na wo gba na. E no we ta me we. Ide mu dia wo ye we won. Owo e ngba imo gwa lo yo pa do me we o se so ma wo Sayuki. E ma wo Sayuki wa ku kan. E ma kan wa ku ma do fu de. Boy kwan. Ma ba we no ma me ri we no wa ga ada ya le mu je ri o le mi we. E ari e. Da wo koko ni we ni me ri ala se fe na ta mo wo koko ni ona afi we won wu de gbe mi o ko yi we da le mi ya wu pa mu we re wo koko ni o ko yi we no. Mo le ba we no e ba mu ke le la wi. E se fi na mi na. Mu ke le la wi ko mo ba mo na. O re le mu ya re no mo koko na. Wo yi ka ma na. Osayuki na o wa o wu e. So ga ni de wa. Me te bi mo ho. Na we yo. Wo se ni na so. E lo se ma wo Sayuki. Bo se do che Sayuki be do Sayuki we we. Yo ni azo se. O mo le ko bo do me ya le ku. Agbe Sayuki mo se. O mo we here brother. Be ya te me e. You have what the mo we go na smart we me je. Get out. Let us know. No be say na mato. Don't let us. We ni do agbe gino tomato to so we. La wa ma gba e de. We do for day. E na ta mo na. We was Sayuki ni je ni pedo we because we me ya ga ni me ya go ni ye ya we ni. O ma ya ta ka. Okay na mo se ni ha mi. Yes na. We na we ni. Na mo se me na we be na mo se. O mo se. So Sayuki ni brother ge bia we ban yare awaro ni eke wori ifo. De no no se no ni kunu wu wa he ga ku ya de no wa we ya fo. Osayuki wi yen ebe won to baba na. No pa ma we jo pe no me go de poma na won se wi ai. Aye do pero me go do. Ana go se me bo na. A lu gbu me fo. So do a. Obo ni ti na la. Ero gari wa e. Ni pa so bu ese fun ma we na ya bo ogun e be wa wo mo we hin a. Wo o de na yi. Le o de ko gbo. Le o de ko a. O se koko yi. Ha? O mo de ko ma de ko bo wo no ko le mi amu we na. De mi we no ko we hin na. I don't fún ẹgbẹ́ mọ̀tọ́ ìfàtẹ̀wé rí mílíkì fi ẹ̀dẹ̀ ìjà àrẹ fún ẹmú. Wà á gbọ́ ọ̀hún. Ẹ wà náà tó náà kẹ́lẹ́ kẹ́ mẹ́fún ẹ̀pà wọn dáadé náà bẹ́ẹ̀ kọ́tẹ́ ọ̀pá ìwúrọ̀ màdé wà á wò wá. Èyí àdúrà wọn náà bíbí kíá ẹ ọmọ akọ́lẹ̀ bìí ẹsẹ̀ ni igi bí ẹgbẹ́ alẹ́ mi ò yẹ bìí ẹ. Èyí àti ẹwọ́ òkú náà dùnmọ́ ìfọ̀nù. Wà á wò wá. Meeting back. There you go. Meet Allah without. When I have a boy in mind,
Our a big yare or carry your back. On that way, I'm a runner. They open a lassie. In our years, marry. Everything a bow. Vero. Idumu pamu wene duge. Emenu wa tama ya mabederio. Iyo pataki utegumeze. Awe no kan Osayuki ni. Enwe we na mewe enwe do ala won be sukun panu. Ye ya time we Uwadiae Osayuki. Ma ye ya time. Ihe go here di. Ihe. Brother, you tell me. Then I go for work one. Hello, na mad. Umuduke. Baba Sekenoje, very simple. ABC, the way ABC. Baba Sekenoje, Uwadiae Osayuki, Iwemewe. You need where you was ever. Make a marriage to a friend there, can marry to a young back home for or the boy have a double word. You every year by neta, Uhamewe Osayuki, the only worry where you was ever. Wow, yeah, the only player where you know what I wear, even with Tana, where Judge were dealing with. Relationship is funny. Even if you're not a man where anywhere they will you gay, they towa. I'm not quite when what you Only do you know when I go again ragu to one. on a meta. I was in only I'm going with me. I'll give me over What daisy? Uwadiae Osayuki. You all the time we're dealing with me. Enemy we can't mede. Bro, the work only when Only better me ya tell you this now. you tell me. All of the video we are will learn all of all. What I tossed What the you don't get a female. You tell you there. what about get a offer? Brother, what will give for on again? Why I get up yan again? Or yan, no, yan, my son. Very what's about the watch. What I will. Must walk with body. What I tell you, What I take out. This is a big boy, big boy level. Why, Sayuki, what am I when I argue? You went away. You know, I will come. You need where you was ever for. I don't know where dealing with Jaju. I know where. Minute na hanu wetana mana kwewu. Maria yakwa. Don me hila lili kwege ni eba me o. O da lo visual ko. O si ti yo me gbe. Da ye ti yo we gba ye. Me ni me ta. Me no ma me very anywhere we ja. You know why no ma ba me okpe. Bi ko ni wo yin ya o. Wa o ti ki won so pono de. Ya ko kemi ne ya ta me. Gba wa mo. Me no pono de. O te so pono de gba na le lori ebu. We gbe ni kiri mi ala bi we gina. Ya ko na ke kimi. Oh, I want to say, okay, what like you? Yeah, what am I taking you? Who was here? No, Danny, no matter the same of her. Oh, maybe, well, the mother be a kind of gear, and yes, in the dear, yeah, could you have me? I don't know where you never for bear, care, where you mean. I live and live. Papa, I can't know. Where you can't go, away, go. Having a car, what do I not go after? The way you put on the day, clear on the day, or we may have my you mad. Whenever you have it, what is it on what done? Shall we work?
I want to wake up. You know, we want to know what. Yeah, go do it. Yeah, very good. I go get them swell and really. Oh, you know, where or you were not see. Never say that. But you want to know. Who doesn't you see money with the rich who are anywhere? Who are doing no when you are big, money to give you. Come on, no, 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 you know, party. Yeah, you don't know. You should know where put it in where. I put it in where. We don't know what I. We don't know someone. Oh, my cousin. Yeah, that's Aiki. Yo pero ni aro ni ata mauta maweni ya. Au kimudiani ya lao mudia. what's it? Baba. Èdí àwa fún ẹgbẹ́ rẹ̀. Ẹ ò náà lè gbé dáná. Imete ìgbé òwèrè ẹ̀wẹ̀. Ògè náà imete ìgbàgbọ́ òwèrè. Mẹ́rẹ̀ òwúrí mi wò. Niye naso abo biedi na uma berio o be mu kele se ba ya be bi aba ho anu re mu na ya be ho ai ni iya le ku su ko ni Ina so da ni we ya te. ya wo give pe ni pe bu ari ko ni ba Ave le be su ti ela. no wa ibe ve e igba de o pa be ti ku o ye de do ene gbe yo Imi owo po. ina we erun ni na ina wa we no ìjẹ́rò sọ ọgbọ ye hey we we ino we na tuta ìjẹ́rì òwe ló ti wù ẹgbẹ́ náà ìlú tẹ́lẹ̀ ìwé ọwọ́ kọ́lá ìbúlò ẹ ò ẹ̀ẹ́mì ṣùgbọ́n pàlọ́ ọ̀gbẹ́ èkó lámásẹ́ fún yẹ́sẹ̀ lọ́nà tó mọ̀ ẹ̀ẹ́sẹ̀ lọ́nà ẹ̀dá èmi wà wọ́n kọ́ náà ní tèmi díà ẹ̀yìn wà mo bọ́ mi èmi díà èmi dáàbì wà wọ́n kọ́ náà lẹ́yìn ìwọ̀n ìwé ìkẹ́kẹ́.
kan náà. Ìtì òwe. Wọ́n yìí ní òbí. Ọ̀rọ̀ kọ ọmọdé lè wọ́n rẹ̀ òbí náà. Bí màálù náà lè wọ́n rẹ̀ pẹ̀lú ẹ̀mí ẹ̀sìn. Ikú wà ní Jẹ́mu díà. Òye. Ọ̀wé náà tẹ̀ wọ́n tẹ̀ àmọ́ ìjọ yìí kó. Ìyá rẹ̀ ẹ̀rí ni wọ́n rẹ̀. Ọba. Mi máa gbé ọgbẹ́ kẹ́kọ̀ọ́ ni à. Òbó àgbèjì, òbẹ́rì rẹ̀ nìbẹ̀rẹ̀ náà. Kì máa fi ẹ̀rẹ́ sùn. Ìyá wà á lójú lọ́mọ ìwé bàbá ọwọ́ ti yé lẹ́yìn sẹ́ni. Bí wọ́n bọ̀ lẹ́. Ẹ ti sọ bó rẹ̀. Èmi ò ní ká màá wẹ̀ náà nígbẹ̀. Mo bẹ́ ní màá wẹ̀ wọ́n fún mi rẹ̀ kíkà wọ́n bẹ́ jẹ́ lóko. Ọwọ́ yẹn lọ rí bàbá rẹ̀ tí ní ìlú ọwọ́ yẹn dà sí. Bẹ́ẹ̀ ni màá náà jẹ́ màá graduate. Ọmọ ẹ̀fíà sọ́ni ẹ̀. Ìyọ́nì ìwọ àti ọmọ David Norway ya ẹjọ́ ya bí màá ẹ̀ náà. Bàbá ẹ̀ kọ́ ni. Ẹ jọ̀ọ́ yọ eke náà wí bí ẹ̀nà yìí. Ọwọ́ ẹ̀yà mi. Ọtí ẹ̀rẹ̀. Wọ́n tẹ̀ owó lórí ìwé. Ẹ ò náà ewé lórí ìwé. Ẹ̀yẹ́ tó fún sọ́nà ẹ̀kọ́ ìyá lọ́wọ́ àwọn wo èèmọ̀ mú ìwú ni. Bàbá ìdè. Ọmọ wẹ́rẹ̀ rẹ̀ o. Ẹ̀dẹ̀rẹ̀ mi, ọmọ iná àárọ̀ òde ìlú tán, wá kàní. Ẹ̀dùn kékeré sí wọn mẹ́nu. Okay. Okay. Ìyẹn ìwé ni ìlànà ọ̀hún. Wá kàmá. Dẹ́mùtìá. Tẹ́mátà. Dẹ́mùtìá. Ìyẹn ìwé ni bá òwe ń kàmá mẹ́gbẹ̀rẹ̀ ìwé rẹ̀. Dẹ́mùtìá. Gẹ́lì wọn. Wọ́n fọ́n kúrò bìí. Yàwó. Èmi ò parí mi wá mi rẹ̀. Ọ̀bọ̀n náà bọ́ kàmá wọ́n náà sójú rẹ̀ bọ́ni kìí. Wọ́n yóò ní ma yá gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀. Nígbà èrè mi àmì gbé à náà sáré Sayuki náà wọ́n sì rí lóko yìí. Kò yẹ ńlá rí náà wọ́n rí kúrò bí fàtórí ẹ. Ẹ̀yìn nìkan ni wọ́n wá àgbèrè wéwòdò. Wọ́n wà nínú ẹ̀wọ́ mẹ́wẹ́ mi yẹn. Mo tó máa rẹ̀ rí o. Mo kí máa rẹ̀ wọ́n ìtàmẹ́. Má gbọ́n o. Má gbọ́n èkó náà wàá mú ẹ̀ wọ́n tẹ̀lé èkó náà wàá mú ẹ̀ má gbọ́n. Yóò kó bẹ̀rẹ̀ tí èso kò yóò bẹ̀rẹ̀ àjẹ́nà. Bí wọ́n bá kàn mẹ́ ẹ̀jẹ̀ kẹ̀lé mi wà fún rẹ̀ náà ẹ̀. Wà á fi àbẹ̀rẹ̀ àtàmẹ́ ẹ̀hún fún ìwé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ìgbé. Ẹ̀jẹ̀ kẹ̀lé àtàmẹ́ ẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ náà o. Akọ̀ọ́rẹ́ kọ́nà rẹ̀ dàpọ̀ ọgbẹ̀rẹ̀ àná nìkan ẹ̀bí ẹ̀ nàkọ́rọ́ ta. Ọmọ yìí sì omi àtàmọ́ ẹ yí àkókò ẹ̀jẹ̀ kí àfihàn mẹ́rin ìgbẹ́ ẹ̀. Ìfìnáwó rẹ̀ ayámi yàmù pẹ́ ọwọ́ kò dùn hàn náà ẹ ò ìfì ìbẹ̀rùn dàwọ́ bí asún fòsùn náà wẹ̀ ẹ ò ìfì là ọ́ ìjẹ́rì ọ́ ayámi yàmù pẹ́ ọwọ́ kò dùn. Èyí rọ̀ ní ìta. Kátà, irú wo ni wọ́n mú táwọn ọ̀hún? Tó púpọ̀ tó mọ ìwé ìwọ̀n yàtà. Bí kọ́ ní ìdí mú pàmò rẹ̀ yìí náà wẹ̀ ìmọ̀ àtẹ̀wé náà ọ̀rọ̀ yìí rò yí ẹ̀. Wọ́n yẹ pé èyí náà ká. Ìyá jẹ gẹ́gẹ́ ìgbà. Ìwà wọ̀ yìí rẹ̀. Mẹ́rin yẹn àti àkẹ́dọ̀ adé ọdún yẹn náà tó sórí ìlú. Dẹ́mọ̀díà, ihe ìwé ìwọ̀n pẹ́ nù kí wọ́n. Ọ̀pẹ́ lọ́kírò wọ̀ ní ìtẹ́. Sọ̀kú pánú kò mẹ́rin ìyá tẹ̀. Mẹ́ẹ̀. Yẹ ẹyin sọ́mọ̀ ọdún. Ilé ìwòye.
Iwe na-ewe. Ibo iwore imede. Ani mara yin. Mata o gilita. Ọmọ ìhìn ayé wa dé. Bini ya ngo go no. O bu gbe me ni nkia e. Ẹ má sọ fún mi. Iwe mi. Bẹ́ẹ̀ na pa weje gbe yo gbe. Me ba. Ama, mami me ire nena ni. Buhari o wa nílẹ̀. Ọ̀rọ̀ wọn gbọ́wọ́ ní gbẹ́gbẹ́lẹ́. Sọ̀rọ̀ ṣe yẹ sísá ẹ̀jẹ̀ ní wá bẹ̀rẹ̀ ìwé bẹ̀rẹ̀ sí ní ẹ̀yẹ nípa náà kù. Ìwà yà ẹ̀ wẹ òkú ẹ̀yẹ ọ̀dọ̀ rẹ̀ wà. Ìlákẹ́sì sábà gbé. Ọmọ bẹ̀rẹ̀ àwọn ènìyàn sọ̀rọ̀ yálàwà ni bí ẹ̀lẹ́. Àwa ẹ bá sí yẹn kó wọn mú ṣe gbè náà bá gbà wá lẹ́wọ́. Ọmọ ọgbọ́n kòkò lẹ abẹni ni a ní sọ́nà ní ìdájọ́ wọn náà wájú fún owó ọgbà abẹni náà bàbá. Ìmọ̀ yàgò wà lẹ̀. Yes, ìwà oníwà gbogbo jẹ́wọ́ sí ìwọ̀n jù. Èyí náà rọ̀ wọ́n fún anáwó náà wẹ̀ bọ́dá uwe. Nígbà wa dó agbọ́n náà ekele agbọ́n náà kpánù. Èyí náà wò ẹ́ má lè rí wẹ́ gbé. Wọ́n bẹ́ẹ̀ wọ́n kó kó náà wà wọ́ ìgbà ṣègbè egbò bọ́rí náà. Ẹ ti mèrè kọ́kọ́ wẹ òkú ní wẹ́ mọ̀ ẹ́ wà wọ́ ìgbà yìí rọ náà. Ó ní ọ̀sẹ̀ nù náà yẹ́ ní àárọ̀ wọ̀ ló wẹ̀ agbọ́n náà kpánù ẹ́ mẹ́ẹ̀dọ̀ ẹ̀ va. Oge wesi kiyo ikabo kuyiwe uga we yiri so no ya ari etime ni ewe ya ndo aje we no ma kaude on kewe o ha bi ro so ile yin na me sia wo yin now ya gu we ne this yin now we tin ya da me si obo ma Jerry ati me fa ke baako je wo si e. Ogbe la mi pa kan ni. Mi me yan a mi no ko sanu bu e. Ami je ami o ten ami no ko e ko ra wo ko me de yan. Wọ́n lè gbogbo ẹ̀ tàbí. Wọ́n mẹ́tọ́ wẹ ọwọ́ nàní. Wẹ̀ ẹ̀rí mẹ́ni. Mẹ̀ hàn tún. Mẹ̀ máa ẹ̀rú wẹ́rí ṣùgbọ́n. Bo ni we la yo. Ma ade o ni we sai ya tu ni me ka tu ni. Ọwọ́ mi ìrẹ́ ní ìdí ní àfúyà lọ́wọ́ ọ̀pọ̀ ìdí ní kújú ra ní ìrẹ́ ní ìdí so àwọn ìdí ní ìdí nípa nígbà ọwọ́ ìsìn Ìyàwó ní sọ́nà. Omuro me mate me mawe. Omuro ya mi kan dori. Ọmọ mi àti seti. Ya leti ah. Baba. Oye de ha mo we. Ọhun de na. Ẹ wọ ẹ tó kún mi. Kaya kuweka mbaya. Kwa baba yangu. Nyo ya mwana. Àwa sì yẹ lọ́wọ́ bí àwọn òkú kò sí ọ̀nà orí ẹ̀. Mi ìlú ènìyàn tán ènìyàn sáwé bá mi. Ọwọ́ kẹ́ntì gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Ọwọ́ ke ọ̀rọ̀ ànílẹ́sẹ̀ pé àwọn kan ní ẹ̀jẹ̀
do tell cancer. And now you possible tagano. I can't man. I get it a man. I give you my way. Become a money came here. Bàbá mo wà yé ọ̀sẹ̀ kẹ́kẹ́ wà kí náà wẹ̀ ó dá wọ̀ á dùn. Kí náà wò dá wà ní kí máa ká máa wò. Ọmọ mi ní ẹgbẹ́ ọkọ̀ ìwọ ìwẹ̀ ìhà ní fílẹ̀ rẹ̀ ayé tó sọ yìí. Ayé tó sọ yìí. Wọ́n ní ẹgbẹ́ ọkọ̀ ìwọ wàlú tèmi náà yá mi. Sayuki. Wẹ́ẹ̀ tó ní kéwì tó ta. Ọmọ kan náà rí ẹ̀ ìjẹ́bùjẹ́ ọmọ ìgbélé wà wẹ̀. Lẹ́mùdíá. Bàbá ìwọ̀n mẹ́rin ọ̀hún tí wọ́n náà. Bàbá ìkìlẹ̀ wọn wà ní ìmọ̀wọ́ yá yìí òní ìgbà yìí ìkìlẹ̀ tó wáyé. Mo ń sẹ́ni inú rẹ̀ náà. Ẹ̀ á gbà yí ẹ̀ka tó wáyé òkèkè ara ìpọ̀sọ́ lọ́rọ̀ kan. Wọ́n yìí náà wẹ̀ ìdí ẹ̀ mọ́ ẹ̀kú ọ̀kan. Ọmọ àwọn kẹrin kẹyìn rẹ̀ wọ́n náà bà wọ́n yìí. Bàbá wọn ni máyà gbèsè wálé. Wọ́n máa gbé gbogbo ẹjọ́ rẹ̀. Ìgbà wà gbèsè wọn náà lè kéde. Ẹ̀yin náà wọ́n ní ìfẹ́ wọn. Ọdún sẹ́yìn, kò gbégbé wọn wẹ́n ní ẹ̀yìn òtún náà bá ká. Ẹ wọ bàbá wọ́n sì mú òfin náà tó gbogbo ìtàn lọ́wọ́. Bí mi wá àwẹ̀ mọ́ òkú fún ẹ o ní ọ̀yá àdàgbà mú kú ó ní ẹ̀mí yìí tẹ ọ̀kúlẹ̀ náà kò mú owó èyí ẹ o. Ọmọ bá mi sẹ́nà ní ó fi ẹ́. Ẹ̀jọ́ náà ti rí rí ọ̀sà. Ẹ̀rọ ẹ̀dá ìwà tí òun gbà. Ẹ̀yìn lọ́ba arúgbó kò yé kan èyí sẹ́sà yìí. Ẹ̀yọ tí wọ́n lè dáná kéka rẹ̀. Ẹ̀jọ́ náà sọ bọ̀. Wọ́n yẹ gbé òpẹ̀rún fún ògbè. Kàrò tó kù. Ọmọ náà gbé kéésì ní ìwọ̀gbọ́ lápá. Ọ̀sùn wọn kan náà ó. Ẹ̀mẹ́sọ yá ẹ̀. Ọ̀pọ̀ ní wọ́n ó ní àwọn ẹ̀. Ẹ̀sùn fún pọ́n ìgbọ́nà aláìní. Ọ̀rẹ́ yìí máa ń ṣètò pa. Gbogbo gbọdọ̀. Ọ̀rẹ́ sẹ́lẹ̀ ni wọ́n yà wò gbọdọ̀. Báwo yẹ kí n bí méjì? Ìṣúná ni. Kò yọ pẹ́ẹ́rì. Mẹ́ni máa yá fífi sẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ yà fẹ́. Alábòógbé gbé èyí ló ń bó kárí ìlú. Èyí ló ń bó anytime òun lò àwọn ìlú tí ó yẹ ìlú wà bẹ́ẹ̀ ọ̀pọ̀. Ọmọ ya má kékeré náà wẹ̀ ebi kwani wà ó gbogbo rẹ̀ ní ìfà náà fi fà yẹ kúta ní ìlú ẹ̀ ní ìlú ìyá tí ìgbà tí wọ́n á pé lẹ́yìn náà gbọ́dọ̀ náà ní ìlú tí ó tí wọ́n á pè ní ìlú ìgbà tí ìgbà fún wa ìgbà àwọn ìṣẹ̀lẹ̀ ní àkàtúntò ẹ̀ nàjẹ́ yìí. Ìgbéra sì máa gbé mi ò ní wà gbọ́dọ̀ wá sọ. Ó yẹ ẹ̀rí wọ̀dí à. Not that one. Oh wow, very good. Very good. Where they know me? He may ya we move. What do you we move? Yo. Ọmọ, àdéhùn kárí ìlú. Bẹ́ẹ̀ni, ẹ̀rọ fún mi. Ó fi àrùn pẹ̀lú ẹ̀ka rí rẹ̀ lọ́wọ́. Sabe? Eu Ọtí mi lọ wọ̀ látà. ọmọ yìí sì náà wà kúrú yìí nìyí ọ ọ ẹ mi ṣe lókun náà tó ti fún ẹ wà bẹ jẹ Àwọn ọ̀nà tí kà ń wẹ̀. ẹ náà gbogbo ẹ wá tẹ fún kóso ìyá rẹ ní kúkú rẹ. Sayuki who are going to go? You know, my
No. Tabara. Itabara we not say bobo. Eh, man, them woman. Obi gbona. Obi sukuna. Ni de wo boy. Ọ̀rẹ́ ìkànnì gbogbo ìlàsí ẹ̀ ní èdè tì í. Wàá wọ gbogbo nínú wàrọ̀ pé kìíní. Wọ́n ní àwọn ọwọ́ yẹ bẹ̀rẹ̀ ẹ̀ bíyẹ̀ bà wọ́n ní iná bíyẹ̀ bà wọ́n náà. Ẹ̀rẹ̀rẹ̀ kì í. N'asẹ́mi ìjàmbá rẹ̀ rẹ̀. Ọ̀wọ́ ẹ̀ ló mọ̀ gbàgbọ́ ní tábàrà rẹ̀ àgọ́bọ̀. Ìyẹn náà wọ́n yà mú ewé jù ọ̀hún náà. Wọ́n kẹ́kọ̀ọ́ bọ̀ rẹ̀ gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ bọ́ọ̀rì ẹ̀ máa ta ní ìwọ̀n yẹn. Gbẹ̀gbẹ̀gbè wáyà. Imwegbe baba. Gbẹ̀gbẹ̀. Àìsẹ̀ yẹn náà tó rà sí. Àìsẹ̀ yẹn náà wáyé bẹ́ẹ̀ yín. Baba imwegbe. Owó ọ̀dọ̀ oyè bá a bà wọ̀gá ní orí ìjà. Ọ̀tá gbé. Ìgbà wọ ìgbà òwe rà rè lọ́nà pa òbí rẹ̀ rẹ̀. Gẹ̀ẹ́nu èèmù. Òkú ọba lọ́wọ́ òwe. Amánájí ègbèsè ọ̀nà lọ́wọ́. Baba. Omwegbe. Imwegbe. Ọ̀nà bí ẹ̀gbọ́n eré. Ẹ máa dànù lọ́rọ̀. Na dẹ́nu fò. Ọmọ. Ìtàlẹ́mẹ́rọ. Ìtàlẹ́mẹ́rọ. Wẹ́sì baba. Kọ́. Ìyẹn wo Sami ọmọ. Ìyẹ̀wò agogo ni àwọn èèyàn wọ́n ti. Ọmọ àwọn ọmọ. Wọ́n pàkejì àríwó owó náà. Ije, eri mi o. Ọmọ mi me, ìyẹn me no kai. Ikojo. Mas beno reagir, beno que ao reagir. Tudo bem. Ele caiu e a fé minha mulher balde no reque. E a doce Lídia, a doce Lídia. Já que né? Eu nem qual é o Iga é good merível. Aí vai a tudo. É tudo. Iga uma cana. Olha que caniga, homem do guari. E quando vai ficar amigo. Acabou. Por aí o ar que pô. Where was that in Rotterdam? When we were there, 1 month. Everyone was going to change. I went to the village. We have here a school. What we have here, we have a school where I want to know. Yes, man. So don't plan on paper was in a near other things. Never say, I mean, when I know done it. Ah, yes. Umi. Erika no na year boy. So ever since 2 years, oh, I generally were one round up. Yes, come on, take a visual. Oh, visual na mama o. Akmoso ba o wa gay, our show me be, our beg. Where they go? We go But where we you go are. then. Ija. Okay. The brother ni come on. Ni me na wari na. Ẹ̀sìn me, ẹ̀sán me ya no ro me gbe. Ẹ̀sán ya no ro me gbe. Ihi amo igbe. Zevera. Root na ze o tele no zevera me. Emi ke mi niri no we o ki ari me. Lerio. Ikwe. Igo ya fer we mu ke we boy, we no we tell na. We do mu ma we baba. Irene o. Igwe ti go nisi. Eriano. Daddy Papa can go take care of you. And I'm going to take good care of you. Exactly. Osaloba one you turn. Only me. And when do I give me root see what's on again? Hey, wake up with me dying. okay. Onya. Only one. If you're married, or 20 is equal to the task. Yes. One even men, all look be some one.
Èmi o pese ti you wa so se Maria na. Wow. Èmi ka wo ni ni. Abo Gary. I'm happy to see you guys. I miss you. Mommy see what's your mommy. Jesus. We agwan before. Eye we we ge. Ka wa we se me. But that Papa enjoy. No, Papa enjoy. You know where you touch and you are ma. Iye ge be ni wa re na wa be a logo me ne. Guy who are we married. I'm introduced them and where mommy were not on the house. Iye go ni. Rudonia o ya me as Africa. Who they only marry true African man. You understand? We get we go don no Roger. Le va se lo bien not been we ma only lele. Wow, maybe they don't want me. Magwalebo. So I say na wa dey. Monomo. Eme mu wata no wa je mu a. O wa la morion. Ona me oni bi an wu we. Na wa call we o se when ya go ma go le phone. O gi me wo me wa even the wata ma we. That's good. We get the gele wa ni ki ka. O ni me nwa. When I watch my way or whatever to Tana. You know, okay. You only have one concern. Who are telling you? You only care how condition. How is it? You didn't allow me. Ni love you. Ni a one of the other very in the middle. What work you playing with princess? Who care you to make what? Yeah, care. One way, you only woman in the Luna. Never say like Bobo, and I am young. Who was seeing an alarm? We are to be so be aware. Who are them? The mats in many you way. Came over which were not only my gear, not take the Maya fair of the woman. Why I can look where you want with me no more way, no way more and one. He might got a baby. It was a man got a baby. He mounted shower that thing. Oh, ye no kidding. Near young be where he go on here. He might go on. He go up on here women, more my cacan, or money tell no the argument finish. A baby on the egg. Okay. Ehuwe na ekamuwe serio we. Egbe ni na no wezi iyo no wezere kwela. Ewe ya medo no. Oui, brother. Ici. Emni come wa hama ni we. Okay, we the company we yen seti dia we no do. No regwa. The company we yen seti dia we go na o one we seti dia o da. Oh, why am I going to go say no my can't go really on the air? What is it to tie? Jerry will put it. Gay, I'm making a here sick. Never say, he won't on the way out, you have to tie or a pad or Tiran. Hey, oh, my I Agbena ve kuyo do not you na man on our e kuyo. No problem, no that way. Me we o ma va gbe.
right gbà. You see? Anu na be gay where Ewani Oma nwe aseri o. Ma be boy okay. So ma ìyàwó ọ̀rẹ́ no ado ya yuja le seleke. Wa America mi no gba lo no be ja we go wa di gba na. Ire gba na ya fefefe e ya ki yo to la. Vai ser. Iye wa ha. Iye gay mo. Be mwana ya ke la ti abo mo we. Iya bolo jare ko ni. Oma enikao ya fefefe eyire wo na ni ari eti ba weti yo ba wo yo ya mi o to isi o ni ko we mu no salo pa we yari o mani re no we ma Bon wa iko yo na ni akwe. Madawa ge ina. Uwe ge we yaru we ugo e bania. Iya do ake me mama ke yo ma me ni ya. salo pa me no ya ba na Si wa si ye me. Agi wa mu we. Ebe ni mani ru gbo le ya ni ya ri jan me ya. Me ma le yin be na ge o ye no no. O ye no bie. Any ya see mana tomorrow. Why the look on anywhere? Ni be ti ni gbe na. E na mo we a mo ki e do. Only we were working. Hey, princess. Princess. La, on say. O si mana go e won ke da ade. Ni mana ka mo awon. You want what you want to go yourself. Why swear. Any ya. On jani ati. I do want true love. Baba Domo. Wa talk pe sa. Domo sa. Baba, ìwé ni wa rule do mi o. Tapere. Eme baba no mano. Baba ze wo wu na. Imi emu iwu do. Iri wa mi na we mo. Azebe ni me ibe sebe do. O ma na emu ebe do do eme hin. Ina ma keke na do mi ewe mezo wi wo se ibe do ali oko wa pe do afilu gbe yu eziki wa agogwa we na ni eziki eye no bi kin o ma ne. Ina wo keke ni lodi bare. Ido kama wewe iwe mo we and the only way we na Owu no ye kwe na isa. Owe won no tana ni. Wa ri mi o. Baba ni bo ya we bi. Wa we ni. Oma. Owe won no tana. Owe iye. Awa mi wa do pa na wo to pe. Wona. Yeah, why no? Take no way. we se sa baba we na he gogo ni a na emu bo me ge and wa ukpo na ni a ye na mi ewe o be kian ne de na be we mi po wana ukpo na be kian ne me o na mi ewe me we mi ya ge na I oni we ge na mu da be ne mi ya ton ere ya ri obo ilele baba la wo we ge pegbe I onu re tie me ni ade ni dori ebe imi na we no keke Owe a very good dem down back. Who met you what we well reso get. As again ujo ni yiri ma o devil no ya me tell you no. Me no we ye kin ha o eni u ye ge ni. Mo ja. O devil e amere. No. E amere. Yana do boka we ezegari ba no tuma kunu abesi egbe ne so ye na o we o mu ni akebe ni eyi won ni Oma baba lao baba make sure you come here we bi o do Kaba Baba la ire ni wo wa. no egi oni no do ye no ba no do ya aye we bi yo
Ẹ̀rí mi wá gbé náà yóò bọ̀ kàn wẹ̀ wà á wúgbẹ́ mẹ́rin ọmọ ìtàlẹ̀ mi náà jáwé mi. Ìyẹn pàpà. Osayuki, ibi ìyá iṣẹ́ rẹ̀ ní sún ìwádìí rẹ̀ ló gbéra bọ̀. Wọ́n ìka ìwé báyìí rẹ̀ fi bá kìí. Why are you doing that? Wait, Why are you doing that? Osayuki, mẹ́gbà rẹ̀ náà. Yìí, wíwá kẹtàṣìp ìrẹ́wé ni Adìẹ village. Láàní ló pé fi iná rú ẹ̀ gbé. Ipe ni mu ìwé àríyé tàṣì. Ó tún wá waste my time. Osayuki, igo gwe me mo nyago ni alo. Bro, Kelly, you know what you're doing. You go you really feeling me. Oh shit. How will you learn? Ube wo wà ní màá rí gwe, ube wo wà àjọ máa kú ẹ̀. Can you just imagine? Mutia, a village girl where ye. Who need a time. Emani redo me aye guya gon lu lẹ́nu. Ama we a village girl. They tell me no go alo. Go any come on. Is there anywhere oh piano me pride okay. Wa ni pride kakabo. Who wa ti fun mu me na mi owo wa agba yin la. Agbale na ari ohun. But the house said they may. Why would I leave her? She do a great girl. Why be we put it up for what? Ọmọ we gbe me. What do you be fe fún ẹ? Ṣé àkẹ́kọ̀ọ́? Ọmọ bọ̀ àpẹẹrẹ rẹ̀ pọ̀ òkú ní ìdílé. Gẹ́gẹ́ bí lọ́kà yé pé èmi wá méjì bá ọ̀rọ̀ yẹ ẹ̀ka ìgbéga ìgbé ẹni ẹni ìgbésẹ̀ èyí lè bí àti ọmọ àjẹsù ẹmú ẹjẹ rẹ gbé ní wọ́n sì wọ́n wá mi lẹ́nu ya àgbọn ẹ̀ bí ẹni ẹ̀hìn ọmọ mi àrẹ wẹ̀ ẹni ẹ̀hìn ayé gò pọ̀ mi as in a pride of refuge ọtí gbẹmùgbẹ ọpẹrun tí fún ọmú mọ bí ẹ ti lè gbókè àrẹ yìí. èmi ní mi ọ̀la àpò ẹsẹ̀ mi ẹni bí ẹni ẹ̀rọ bí ẹsẹ̀ náà bí ẹni wà ní yọrọ wọ́n náà nìyà ẹni ìwé ní kàmí mi pé ọ̀ma kọ́ ọ̀ma ìwé ní kàmí mi wọ́n náà ẹ̀rọ ẹni ìwé àgbẹ̀ náà máa ní ìwé rẹ̀ sẹ́yìn à ilé ìwé yóò wọ̀ wọ́n yẹ lórí ẹ̀ pẹ̀lú ẹ̀dáwọ̀ ni máa lè sẹ́ bẹ́ẹ̀ ọ̀tí fún ìfún ọgbọ́n náà tẹ́ nínú omi ìgbẹ́ òwúrọ̀ ẹ̀mẹ́ kí àwọn ọmọ bá ti fóònù lọ́wọ́ ẹ̀ nílẹ̀ olùjà yìí. ọba ọmọ mi tí lè ní ilé ìwé tí mi bá ẹ mọ àtẹ mi náà owó kọkànlá nínú ó wà mú mi ó wà sí mi. Ebi ẹ̀ máa yẹ wọ́n bọ́ ya bọ́ọ̀lù nígbà ó wẹ̀ lẹ́yìn. Ẹjọ́ ogún wẹ̀ lúnà kánà wẹ̀ ọ̀ma wẹ̀ wẹ̀ ìdí ìgbọ̀gbọ̀ ní ìka wẹ̀ wọ́n ti máa lé lẹ́yìn sáré. Ọkùnrin wẹ̀ ni ìkùnwó ọmú yà ẹ̀ ọ́ wọ̀ rẹ̀ jẹ́ ayé ẹ̀kọ́ àbọ̀ àlọ́ lọ́nà ọgbà. Àwọn ọ̀la ẹ̀ma bèbè rẹ̀ ní àjà bẹ̀. Yá yóò yé gbẹ́ ìpẹ́. Ilé àwọn ọmọ náà fi ọ̀sẹ̀ ìdílé rẹ̀. Ó máa ń lò ìgbàlejò ló bá àtàbà wọn àfẹ́mọ́ mi wọ ẹ̀yìn wọ́wọ́ níwọ ẹ̀fẹ̀ fẹ́mọ́ mi ìyá rẹ̀ wọnú wà nínú ìyàwó kí ọmọ yẹn fẹ́fẹ́ ìyá bẹ̀rẹ̀ wọnú ní àsìkò rẹ̀ fún sòtú pánú ayíkèwé ní ẹ̀fẹ̀fẹ̀ òkè tí ẹgbẹ̀wẹ́ ní abẹ́ àmì ẹgbẹ̀rẹ́
Ya ori na yo. Maya mi. Enoji. Take it. Ubi, italomero ni. Itu sana mano atao meu Sayuki. Mukifwa. Ase. Lani se. Oni se. Ah. Me ko ba. Tena mama ko pare mo. Ato. Aju na mi. Ele ali agora ele não aga ku. Ele vai ia. Nere na hinya na. O bombo ko ni. Itu boyu na. Iya. Brother, iye. Opiane ko ngayon. Piane ko. Ọ̀gá jọ̀nà lọ máa ọ̀bùrì àti ẹ̀. Orí ẹ̀wọ̀n náà wọ̀ ní à. Dẹ́gbẹ́ lọ kí ni ẹ̀wọ̀n náà. Ẹgbẹ́ ìpàlẹ̀ ìṣùwà. Ìjẹ́gbẹ́ ní rè Okuzuwa. Ọmọ wàá bẹ tí ni wẹ́. Ènìwọ̀n ìdèmùjà. Ìdèmùjà. Ọ̀tẹ́mẹ́ ìdèmùjà. Òpèmọ́ ìrì ìwẹ́ rẹ̀ lẹ́nu à. Òun àwọn ọmọ àlọ́ kìíní. Ọ̀lẹ́wẹ̀ sẹ́gun ẹ̀ òwe lè mọ̀ náà dún ẹwẹ́ ẹgbẹ́nugi ọ̀kẹ́rẹ́ lèvásíva òwí ẹ̀ẹ́nù ẹgbẹ́ náà. Ìyó rẹ̀ ẹ̀ẹ́nà gẹ́gẹ́ gbé bọ́ mọ̀ fà. Òbí wọn wà tó pé ìgbà ìka ẹ̀ wọ́n bí òbí ní ọ̀rá sí kò bí yìí. Àwọn ọmọ ní ẹ̀bá mi gbé kéré gbàmẹ́ ìdí àmọ́ ìmí ẹgbẹ́ rẹ̀ wà tó ní ẹni ẹgbẹ́ ẹ̀sìn lóbi náà. Ìlú pààrọ̀ fún ẹ̀yà láti yàn wòye. Iye kọ́ ni wọ́n àbí iná fi gbogbo ìlú. Iná kan wà. Wá yìí wà tó pé. Bí ó bẹ tàbí yọ ọmọ ọ̀hàjọ̀nù wà nù mà. Èmi nù mà ẹ̀ẹ́nù ẹ̀dẹ̀ náà nà ẹ̀dùn ọ̀rọ̀ nù rúdàwẹ̀ òwí ọ̀rìọ̀dọ̀sọ̀ wà. Ìmátàmù wà. Èmi kan wà wá sí o. Ìgbàgbọ́ nù ẹ̀ nìyẹn. Èmi ò kọ̀kọ̀ nù. Gbogbo wáyé ní egbò débè ní àná náà wàjà lágara àrí èmi. Ni wa